bá ń tó bí ọjọ́ méje mẹ́ta tá a ti ríra tàbí gbọ́ra ẹni ẹkú àti làákìrá ẹni mú kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé àti ń bekíbi tẹ́ bá ti láǹfààní láti máa wò mí láti máa gbọ́ mi jákèjádò àgbáńlá ayé arélùmọ́ bí owó ọ̀rọ̀ ló tún dé àkàdá ọ̀rọ̀ Awíkonko náà ló kọ́ mi ẹwà èdè Yorùbá TV níbi tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kan ọ̀jọ̀kan Atótó Arére náà là ń kà lọ́wọ́ orí kẹtàlélógún tí mo ṣèlérí bá ti tẹ̀ síwájú náà la bọ́ sí àkọlé tí mẹ́mbẹ̀ Koowéè ṣùgbọ́n ká tó tẹ̀ síwájú ẹ má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí àtàwọn chánẹ́ẹ̀lì àkàndá tó tún kù bí àkàndá ọ̀rọ̀ Awíkonko live ẹwà èdè Yorùbá TV tẹ́wà yìí òwe Yorùbá TV bí tá a ti ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ tó dìtàn ìtàn tó dòwe ìwúlò òwe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òwe Yorùbá TV bákan náà oríkì Yorùbá TV bí tá a ti ń sọ oríkì orílẹ̀ ẹ dé bẹ́ẹ̀ oríkì orílẹ̀ yín eléyìí máa wúlò fún àwọn ọmọ wa àwọn akẹ́kọ̀ọ́ jákèjádò ilẹ̀ Yorùbá àti àwọn tó wà lókè òkun láti mọ oríkì orílẹ̀ wọn ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kájọ gbádùn orí kẹtàlélógún Atótó Arére fọ̀ràwá ìwakọ̀ lọ sọ́nà omi ẹbọ ìgbọ́n nígbà tọkàn àwọn mọ́tò tó tò ní gbémúlémú ó fura pé àwọn ọlọ́pàá wà níwájú ó yí padà bìrí ọgbà ọ̀nà sábó sá lọ ìgbà tó dé sábó ó yà sí ọ̀nà yunifásitì níbi tí ọ̀nà Ìlàrẹ́ ti já ọ̀nà Ọbalùfọ̀n ó lọ tààrà sínú yunifásitì ó sì jáde sí ọ̀nà Òṣogbo àwọn aṣọ́nà yẹ mọ́tò rẹ̀ wò kó tó wọnú yunifásitì lọ́nà sábó àti nígbà tó fẹ́ jáde ní ìjánà ọ̀nà Òṣogbo bí ó sì ti sí ẹrù ìfura kankan nínú ọkọ̀ wọ́n jẹ́ kí wọ́n kọjá níbodè méjèèjì kì í sí ọ̀daràn làwọn wá ní tiwọn bí ó sì àwọn tí yóò kó ẹrù wọlé tàbí ẹrù jáde lọ́nà àìtọ́ fọ̀ràwá yìí jáde tí ọ̀nà Òṣogbo òun àti Sọ́bìrì tó jókòó tì í nínú mọ́tò wọ́n tọ́ títí ọ̀nà Òṣogbo lọ ọ̀pẹ́ tí wọ́n fi dé sẹ́kọ́nà ní ìdíkọ̀ ní sẹ́kọ́nà fọ̀ràwá yìí béèrè lọ́wọ́ àwọn obìnrin kan tí wọ́n sáré gbé awùsá wá sọ́dọ̀ rẹ̀ fún títà bí ǹjẹ́ wọ́n rí àlùfáà ìjọ àwọn ní ìkọjá àlùfáà bẹ́ẹ̀ ti pé àlùfáà ìjọ wa láti Ilé Ifẹ̀ ṣé àwọn ní ṣọ́ọ̀ṣì o àlùfáà ṣọ́ọ̀ṣì ni èmi ò rí àlùfáà kankan o bàbá oníláwàní ni mo rí fọ̀ràwá ò dúró gbàrú yìí mọ́ ó sì náà kọ̀ ó sì lọ́rí kò lọ́nà Òṣogbo ó yà sí ọ̀nà ọdẹ omu tí yóò bá dé gbọ̀ngàn kó tó máa lọ wá Àlàbá lọ́nà Ìbàdàn lọ́hùn àṣọ ń bólẹ̀ wá sí ọ̀nà Òṣogbo ni Àlàbá ò ti rìn jàn lọ́nà Ìbàdàn lọ́hùn báyìí ṣùgbọ́n asúré tètè ò ní kọjá ilé bẹ́ẹ̀ sì ni arìngbẹ̀rẹ̀ ò ní sùn sọ́nà àrí àsáfẹ́rẹ́ kú ni wọ́n sá dé gbọ̀ngàn bí wọ́n ti dé gáréèjì ní gbọ̀ngàn ní fọ̀ràwá yìí lọ bá àwọn agbèrò kan tó wà ńbẹ̀ ẹjọ́ ọ̀nà wo làlùfáà wa gbà lọ ní eré àlùfáà wo láti Ilé Ifẹ̀ ni níbo ní ń lọ òun náà ni mo fẹ́ béèrè bóyá ẹ mọ ibi tó yà sí torí pé bó bá sì Ìbàdàn ló ń lọ o lè mọ́ gbàrin ìlú ní o kọgbà títì ńlá lọ́hùn kọjá bóyá àlùfáà kan báyìí tí mọ́tò rẹ̀ ń dákú dájí lẹ́ẹ̀kan ní béèrè o mọ́tò dúdú báyìí o bó bá sọ ni ọ̀nà ibi tó gbà nu ọ̀hún ló ti yà sọ́wọ́ ọ̀tún nídìí ọ̀dán ọkàn agbèrò náà ká sí ibẹ̀ fọ̀ràwá ìwà mọ́tò dé ìyànà yìí òun àti Sọ́bìrì sì dé ìyànà náà wọ́n dúró lérò pé wọ́n ò rí mọ́tò dúdú ń bẹ̀ ṣùgbọ́n mọ́tò dúdú kan ò sí ń bẹ̀ síbẹ̀síbẹ̀ fọ̀ràwá yìí ní kí Sọ́bìrì jẹ́ kí àwọn sọ̀kalẹ̀ nínú mọ́tò káwọn ó béèrè bí Àlàbá ṣe rìn ń bẹ̀ tí wọ́n sọ̀kalẹ̀ wọ́n yà sí ìyànà yìí bí wọ́n ti ń lọ ní fọ̀ràwá yìí ń béèrè ọ̀nà tí àlùfáà gbà àwọn èèyàn sì ń júwe fún un títí ó fi dé iwájú ilé Adéjùmọ̀ bí wọ́n ti wọlé òkú gèlètọ̀ méjì ni wọ́n bá nílẹ̀ lọ́ọ̀dẹ̀ yìí tí í jẹ́ èwo sì tún lélẹ́yìí wọ́n rìn bọ́ sí ẹ̀yìnkùlé Sọ́bìrì sì tẹ̀lé wọ́n fi mú fílẹ̀ láti wádìí ń tó ṣẹlẹ̀ ńbẹ̀ àti bóyá Àlàbá ò tíì kúrò nínú ilé náà ẹ̀yìnkùlé lọ́rùn ni wọ́n wà ńgbà tí ẹnìkan bẹ̀rẹ̀ sí fọhùn lẹ́nu ọ̀nà ìta ẹ káàárọ̀ ní o ẹ kú ilé o onítàn bẹ̀rẹ̀ sí lu ilẹ̀kùn gbàgbàgbà ìṣègbè ọ̀kan ilẹ̀kùn mọ́ fọ̀ràwá ilẹ̀ bẹ́bẹ́ máa ro ògiri lẹ́yìn kùlé Sọ́bìrì ń wá róróró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ onítàn ń ọ̀dára lé ọ̀wù ó kò sẹ́ni kankan nù ilé ni lónìí ọ̀sẹ̀ ń bo ohun ìbálò Adéjùmọ̀ Àṣàkẹ́ òjijì lónítàn ń kígbe rárá ẹ máa gbà mí o gbogbo ará àdúgbò ọjọ́ ń pé orí òkú àwọn méjì tó wà lọ́ọ̀dẹ̀ nílẹ̀ ẹlẹ́ni lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn èèyàn dàdé gèrègèrè wọ́n sì ṣùgbọ́ fọ̀ràwá àti Sọ́bìrì ọlọ́pàá mẹ́rin
ló dúró sí orí afárá odò ìsàsà ńgbà tí àlàbá fi kọjá lára wọn tó wẹ̀wù àlùfáà. Rasaki ló ń wakọ̀ nígbà náà. Bàbá àgbẹ̀ kan ṣẹ̀ṣẹ̀ kọjá lára àwọn ọlọ́pàá yìí ni. Ó ru agbọ̀n kan léré. Àlùfáà tó wà nínú mọ́tò ń kàwé nínú mọ́tò. Kò wò wọ́n rárá. Àwọn náà sì ní kó máa lọ. Ọ̀kan nínú àwọn ọlọ́pàá rí àgbàlagbà kan lọ́dọ̀ àlùfáà. Ó pẹ́ díẹ̀ ọ̀kan nínú wọn tó ní, ẹ wo mọ́tò dúdú tó ń lọ yìí bó ti rin àrìn dúró. Ṣé mọ́tò àlùfáà yẹn? Àìnítọ́jú ni, bóyá ara ọkọ̀ náà kò yá. Ọpẹ́ tí wọ́n ti símú rẹ̀ sókè lọ́ọ̀kan yẹn tẹ́lẹ̀ o kí wọ́n tó dé ọ̀dọ̀ wa. Ìwé lápàdé ni àlùfáà ń kà. Kò bá dẹ́rẹ́bà rẹ̀ yà sí wàhálà tí mọ́tò ń fi ṣe ayé mọ̀ sí ṣòro. Àlùfáà tí ń ka ìwé lápàdé lè mọ fẹ̀yìn sí àwọn arúfin gẹ́gẹ́ bí lápàdé tó ń kàwé rẹ̀. Ǹjẹ́ ń tẹ̀lé wọn wò ná? Mo bá fura sí wọn ń wọ́n wàá sọ fún yín tó tẹ̀lé wọn síwájú sí i. Bọ́ bá fura sí wọn mọ̀ bá ìwádìí lọ lọ́run ni. Ìwúlò ẹsẹ̀ fẹ́ tún fẹ́ padà wá sọ sí mọ́. Mú wọn ní pàpàjàjà kọ́ ọmọ kó wọn bọ̀. Tẹ̀sán ni wọ́n ń lọ yẹn. Wọn ìbá ṣe bíṣọ́ọ̀bù. Ọlọ́pàá yìí gbé alùpùpù rẹ̀. Ọkọ̀ ojú rẹ̀ sọ́nà Ìbàdàn. Ó ń wo mọ́tò àlùfáà bó ti ń lọ. Gbà tó rí i pé wọ́n fẹ́ parẹ́ ní kọ́nà ọgbà òfìyà wọn. Ọ̀tẹ̀ náà máa alùpùpù rẹ̀. Ó dé kọ́nà kò rí wọn mọ́. Ó túbọ̀ fi eré sí i. Ó déwájú lọ́hùn kò rí wọn síbẹ̀. Àbó lè jẹ́ pé wọ́n ti yà sọ́nà gbọ̀ngàn ni. Torí pé bí wọ́n ti ń sún kẹ́rẹ́kẹ́rẹ́ yẹn wọn ò tí ì lè rìn jìnnà tó bẹ́ẹ̀ yẹn. Ó padà ńgbà tó dé yànà ó yà sí gbọ̀ngàn. Bó ti rìn díẹ̀ lórí wọn lọ́ọ̀gán ó tún dúró. Kò fẹ́ kí wọ́n fura pé òun tẹ̀lé wọn. Ó sàmọ̀ wípé tààrọ̀ ọ̀nà ni wọ́n ń bá lọ. Torí náà ó dúró pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́. Gbà tó rò pé ó yẹ kóun ó tún tẹ̀lé wọn. Ó tún ta alùpùpù rẹ̀ nípa lẹ́gbẹ̀ẹ́ iná sí. Ó sì mú alùpùpù gùn. Nítorí kọjá ìlú pátápátá kò rí wọn mọ́. Ó tún padà sí gáréèjì. Ó yà sí ọ̀nà òde òmu. Títí ó fi tún dé bodè ìlú kò rí wọn èyí tí í jẹ́. Ó tún padà sí gáréèjì. Ó wá béèrè lọ́wọ́ agbèrò kan, arákùnrin ǹjọ́ ṣàkíyèsí mọ́tò dúdú kan báyìí tí àlùfáà kan wà nínú rẹ̀ àbí àwọn onígbàgbọ́ ní ṣe nǹkan lẹ̀ yìí lónìí ni tá àti ẹ̀ gbọ́. Gbogbo ayé ló ń béèrè àlùfáà yìí lónìí o. Ṣé ẹ rí? Ẹ máa lọ sídìí ọ̀dán ọ̀kan o. Ibẹ̀ làlùfáà ń yà ló ti yà sọ́wọ́ ọ̀tún bẹ̀. Mọ ẹsẹ̀ tọ́ka bẹ̀ fáwọn kan báyìí tán láìpẹ́ yìí náà ni. Ọlọ́pàá ṣe bí ẹni pé ara ò wá òun. Ó tún sínú alùpùpù rẹ̀. Ó lọ síbi tí wọ́n júwe fún un. Bó ti ń dé ìyànà yìí ló bẹ̀rẹ̀ sí gbọ́ ariwo. Wọ́n sọ̀kalẹ̀ lórí alùpùpù. Ó tì í ní kọ́kọ́rọ́. Ó sì tẹsẹ̀ mọ́rìn lọ́nà ibi tó ti ń gbáriwo. Ìgbà tó kàn wọ́n lára orí ọ̀pọ̀ èrò tí wọ́n lu àwọn méjèèjì kan lálùpàmọ́pò. Kò mọ̀ wọ́n sí fọ̀ràwáì tàbí sọ́bìrì. Ṣùgbọ́n ó mọ̀ wípé bóun ò bá gbà àwọn méjèèjì yìí lọ́wọ́ àwọn tí ń lù wọ́n yìí wọ́n lè lù wọ́n pa. Ó ti fèrè ọwọ́ rẹ̀ bọnu. Ó bẹ̀rẹ̀ sí fọ́n. Ńgbà tí àwọn èrò náà rí ọlọ́pàá wọ́n sì wọlé lu àwọn àlejò náà. Ọ̀pọ̀lọpọ̀ sì sá lọ. Ibi tí wọ́n ti ń sá lọ ni sọ́bìrì ti pòórá máàrin wọn tó sì sá lọ pátápátá. Ṣùgbọ́n ọwọ́ tẹ fọ̀ràwáì. Ọlọ́pàá yìí mú un padà sílé Adéjùmọ̀ tí Àlàbá ti pa. Ọlọ́pàá sì bẹ̀rẹ̀ sí béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀. Irú àlàyé wo ló lè ṣe nípa pípa Adéjùmọ̀ àtìyàwó rẹ̀ ìgbà tí ò sójú rẹ̀? Irú àlàyé wo ló lè ṣe? Irú ọṣẹ wo ló wá fẹ́ fi lè wẹ̀ mọ́ pé kì í ṣe òun lòún pa wọ́n? Irú àlàyé wo ló lè ṣe nípa bó ṣe ta fẹ́lẹ́fẹ́lẹ́ láti ilé Ifẹ̀ dé gbọ̀ngàn? Ó mọ̀ wípé òun sì rìn lòún bá onílé ńlé. Ọlọ́pàá ti gbogbo ilẹ̀kùn àti wíńdò ilé Adéjùmọ̀. Kò sì jẹ́ kí ẹnikẹ́ni fọwọ́ kan kankan bẹ̀. Ọ̀pọ̀ èèyàn àti àìlágbára tààrà kò jẹ́ kí fọ̀ràwáì ò lè sá lọ ní tiẹ̀. Àwọn tí wọ́n jọ dé tẹ̀sán ní gbọ̀ngàn lọ́jọ́ náà wọ́n tó ìgbèje. Wọ́n hó gàdàgàdà lọ lójú ọ̀nà ni bí ìgbà tí wọ́n tẹ̀lé eégún. Bẹ́ẹ̀ náà ni wọ́n ń kọ hà tí wọ́n sì ń ròyìn ohun tó ṣẹlẹ̀ fún àwọn tí ò fojú ara wọn rí. Ṣùgbọ́n ìròyìn yìí tó àfojúbà. Sínàjà tí ó fi ọgbọ́n ẹ̀wẹ́ gba mọ́tò onímọ́tò ní Lágìrì nílé Ifẹ̀. Ó sì forí lé ọ̀nà Ìbàdàn. Ó dé ọjà Ògúnṣọ́ Àrìnmọ́dákẹ́kẹ́. Ó yà sọ́nà títì tó lọ ọjà Òròǹdó. Ọjà ọ̀nà tán ó yà sọ́wọ́ ọ̀tún. Ó sì di oríta Ìbàdàn àti Òṣogbo. Àwọn ọlọ́pàá ń yẹ mọ́tò wò ńgbà tó débẹ̀ àyà rẹ̀ kọjá. Torí ó mọ̀ wípé ìròyìn ọkọ̀ tí ó ń jí kò tí ì lè dé tẹ̀sán ọlọ́pàá. Dépò yóò ti wá ti tẹ̀sán dé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ní ẹ̀rù ò bá àrẹ̀ òfó pẹ̀lú ìgboyà ló fi kọjá lọ́dọ̀ àwọn ọlọ́pàá tó sì kọrí sí ọ̀nà Ìbàdàn. Ó farabalẹ̀ tí wọ́n fi wo mọ́tò náà fẹ́nẹ́fẹ́nẹ́. Ẹni tí ò bú Ṣàngó kì í bẹ̀rù kíkú òjò. Bóun ò ní lè balabalaba mọ́ kò sí nǹkan.
kóun ó sátìlẹ̀ sá kúrò nílé Ifẹ̀. bó bá tún wá ṣeéṣe kóun ó bá Àlàbá níbikíbi àjẹpé ó dáràn. ó ti wá sá kúrò nílé Ifẹ̀ báyìí ṣùgbọ́n kò tí ì rí ibi sá lọ. ìgbà tó dé odò Ìsàsá bẹ́ẹ̀ náà ni àwọn ọlọ́pàá tún dá a dúró tí wọ́n tún yẹ ọkọ̀ wò fínífíní tí wọn ò sì tún mú un sílẹ̀. ńdá tí wọ́n dá a dúró yìí pọ̀ jù sá. ó sì bẹ̀rẹ̀ sí rò ó pé kò lè ṣeéṣe kóun ó tún bá labalábá mọ́. ó wo ìwọ̀n epo nínú mọ́tò ó sì rí i pé epo ti fọ́ẹ̀ kanlẹ̀ tán pátápátá. nítorí náà ó pinnu láti yà ní gbọ̀ngàn kó lè rọ epo díẹ̀ sí i kó lè gbé rìn síwájú díẹ̀ sí i. bó bá ṣeéṣe òun ó lo mọ́tò yìí fún nǹkan bíi wákàtí mẹ́ta kóun ó tó gbé lẹ̀ níbi tí yóò gbé pẹ́ kí wọ́n tó rí i tí yóò sì rọrùn fún òun láti rá síbì kan nítòsí tàbí lọ́nà jíjìn. owó wo la fi rọ epo? ọgbọ́n ju owó lọ. owó wo ló ń fi ra mọ́tò yìí àbí tó ń kọ́ nísinsìnyí? ibi tọ́gbọ́n náà ti wá kò lè tán bẹ́ẹ̀ yóò tàn nínú gbá osùn gámọ̀ rí nǹkan fi rọmọ lára. ó yà sílé pọ́ngbọ̀ngàn ó sì dúró. ibi tó ti dúró ni ó rí mọ́tò dúdú ẹ̀ kan tó ń rí Ràsákì àti labalábá nínú mọ́tò náà. ó ń rí tó ń ti àárín ìlú gbọ̀ngàn bọ̀. mọ́tò náà dé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá mìíràn níwájú ni ó dúró. Ràsákì jáde nínú rẹ̀ ó sì dì mọ́tò ó sì gbé kinní kan fún àwọn ọlọ́pàá ó sì tún padà sínú ọkọ̀. ǹjẹ́ kìí ṣe sùn ló gbé fún àwọn ọlọ́pàá àbí ojú òun ló ti rí bẹ́ẹ̀? sínà ní kí elépo rọ epo náírà 2 sínú mọ́tò fún òun. ọmọ tí ń ta epo sì bá a rọ nítòótọ́. mọ́tò tí sínà ń wò yìí kọjá àwọn ọlọ́pàá ó yà sí ọ̀nà Ìwó. sínà sì ń wò lọ mọ́tò dúdú tí àlùfáà labalábá wà nínú rẹ̀ tí dẹ́rẹ́bà Ràsákì ń wà. sínà jẹ́ kó bọ́ wájú dáadáa ó bẹ̀rẹ̀ sí tọwọ́ bọ àpò ṣòkòtò rẹ̀ bí ẹni tí yóò mú owó jáde. ọkọ̀ nu mọ́tò ó sì ná ọkọ̀ ẹ́skísà ẹ má tí ì fún mi lówó. sínà sí mọ́tò kò dúró ó ń lọ. ó ń wọnú déńgé wẹ̀yìn inú ọkọ̀ ó ń wọmi ilépo bí ti ń sáré tẹ̀lé òun. ó dé ìyànà Ìwó ó yà síbẹ̀ kò sì rí ọmọ ilépo mọ́ kí àwọn ọlọ́pàá sátìmọ́ rí i kí wọ́n ní àwọn ń lé òun bọ̀. bí ó ti yà sí ọ̀nà Ìwó ní orí ẹnìkan tó jáde lábẹ́ búkà kan tó bẹ̀rẹ̀ sí juwọ́ sí mọ́tò òun. onítọ̀hún wá ẹni tí yóò gbé òun lọ sọ́nà Ìwó. òun jẹ́ gbé ẹnikẹ́ni nírú ipò tí òun wà yìí tóun jí mọ́tò tóun sá lọ tóun tún rọ epo láì sanwó. ó tún onítọ̀hún wò ó sì rí i pé sọ́bìrì ni kí lòun rí wọ̀nyí. àyè béèrè ò sí ó dúró gbé ọ̀yà sọ́bìrì náà lẹ́nu láti rí sínà já tí ó ní ṣùgbọ́n kò dúró mọ́ ṣàròyé okòónù mọ́tò ni. bó ti ń wọlé ló ní iná játíọ́ iná labalábá lọ́wọ́ aṣọ àlùfáà kọjá nínú mọ́tò dúdú tí ń lọ yẹn. Ràsákì mẹkáníìkì ló ń wakọ̀ iná aré gidigidi lẹ́sẹ̀ rẹ̀. ó ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ pátápátá fún sínà játíọ́ bí wọ́n ti ń falẹ̀ ya ẹ̀ lọ sọ́nà Ìwó. wọ́n dé Ìwó wọ́n béèrè ọ̀nà tí àlùfáà gbà wọ́n sì tẹ̀lé sọ́nà Ọ̀yọ́. wọ́n fi lé mọ́tò dúdú tí ń lọ sọ́nà Ọ̀yọ́. wọ́n tẹná kanlẹ̀ mọ́tò sì ń fò lọ bí ẹni pé kò fẹsẹ̀ kanlẹ̀. ni wọ́n ti kọjá odò ọba Kẹsẹ́ ni wọ́n bá mọ́tò náà lójú ọ̀nà kò sí ẹnikẹ́ni nínú rẹ̀. inú mímọ́ ló bá dúró bí àṣà aláṣà kí ló dé ìbò wọn wà. ìwọ sáàmọ nìṣó má dúró a kì í dúró ìtòsí wọn wà ọ̀nà wọn ò jìnnà jẹ́ àkọjá wọn kọjá kọ́nà kan yẹn ká tó dúró ká mọ ohun tí wọn ó ṣe ńgbà tí wọ́n bá jáde sójú ọ̀nà. sínà já tí ó kọjá ní tòótọ́ kò sì dúró títí wọ́n fi kọjá kọ́nà iwájú náà ṣùgbọ́n ó kù díẹ̀ kó dé kọ́nà tí yóò gbé dúró yìí ńlọ́wọ́ dégé wẹ̀yìn nínú ọkọ̀. ó sì rí i pé mọ́tò dúdú ìtì sí mọ́tò náà ń bọ̀ lẹ́yìn mọ́tò mìíràn sì tún wá ń bọ̀ lẹ́yìn lọ́hùn-ún. sínà já tí ó rí àwọn méjèèjì nínú dégé wẹ̀yìn kí wọ́n tó dé kọ́nà tí wọ́n gbé fẹ́ dúró. ó sọ ohun tí ó rí fún sọ́bìrì bojú wẹ̀yìn ọkọ̀ dúdú ọ̀hún ni ṣùgbọ́n tẹ̀yìn yìí ǹjẹ́ kìí ṣe mọ́tò ọlọ́pàá. Àlàbá padà sínú mọ́tò. ẹ̀wù Ràsákì ló wà lọ́rùn rẹ̀ kìí ṣe ẹ̀wù àlùfáà tó ti ń wọ̀ látòru. ó tún ẹ̀wù náà yẹ̀wò dáadáa ó sì rí i pé ẹ̀jẹ̀ kí ń kan lọ́gangan òkà àyà ẹ̀wù náà ó wà níbẹ̀. bí ènìyàn bá ń ti ìta wo inú ọkọ̀ sá olúwa rẹ̀ ò lè rí ẹ̀jẹ̀ yìí ṣùgbọ́n kò dáa. ohun tí ènìyàn ò kà kún ìní tú ènìyàn fò kóun ó tó dé Ọ̀yọ́ òun ó rí ẹlòmíràn tó ń bọ́ ẹ̀wù mọ́ lọ́rùn. bí onítọ̀hún bá gbọ́n yóò fi aṣọ rẹ̀ sílẹ̀ wọ́ọ́rọ́wọ́ tàbí kó sọ ẹ̀mí rẹ̀ nù máa sọ. ènìyàn pípa kò jẹ́ nǹkan kan lójú rẹ̀ mọ́ ṣègbè àti bẹ̀rẹ̀ ló ṣòro. ó tẹsẹ̀ mọ́ ìtẹ́nà ọkọ̀
òun wo mọ́tò kan tí ń lọ níwájú, nọ́mbà fẹ̀ ló wà lára rẹ̀, ṣùgbọ́n bí èèyàn dé Kánò tó dé Mẹ̀dúgùrí ó lè bá mọ́tò fẹ̀ níbẹ̀. ìyẹn ò tó nǹkan tí èèyàn lè máa dilẹ̀ múlé lórí, síbẹ̀síbẹ̀ ó ń dẹsẹ̀ díẹ̀díẹ̀ torí pé kò fẹ́ bá mọ́tò yìí. ẹni tí ò rí ni ò lè ṣàpèjúwe ẹni kí onítọ̀hún yá máa lọ níwájú kókó ara rẹ̀ dà sọ́hún. ṣùgbọ́n ńgbà tó wo déńgé wẹ̀yìn ọkọ̀ orí mọ́tò ọlọ́pàá kan tí ń bọ̀ lẹ́yìn òun. kí lòun wá lè ṣe báyìí o? tíwájú ni kóun ọba ni àbí kóun jẹ́ kí tẹ̀yìn ọba òun? ó gógó sàn kóun ọba tíwájú kóun yàálẹ̀ kó tó ráàyè mọ́ ṣàpèjúwe òun jù pé kóun jẹ́ kí mọ́tò ọlọ́pàá ó bá òun lọ. ọlọ́run ṣe ehoro gan ni mọ́tò lápàdé yìí. ó túbọ̀ tẹsẹ̀ mọ́ ìtẹ́nu ọkọ̀, mọ́tò sì fò gìjà síwájú. wọ́n sáré lọ ọkàn ìyànà kan lójijì ó sì yà bàrá. bí ó ṣe kó sínú igbó pẹ̀lú irú eré tó bá dé ìyànà yìí ọlọ́run ló yé. Kọ́bùrì Ìṣọ̀lá ń bá iṣẹ́ pàtàkì lọ sí Ìbàdàn, ló sì ń gbé mọ́tò ìjọba lọ. Oǹdó ló ti ń bọ̀, ṣùgbọ́n wọ́n ní kó má wọ mọ́tò èrò. ó gbé ọ̀rá láàárọ̀ kùtùkùtù kúrò ní Oǹdó tí tó fi délé Ifẹ̀. fàájì pátápátá ni òun nìkan nínú mọ́tò náà. bó ti fẹ́ wọlé Ifẹ̀ lórí pé àwọn ọlọ́pàá ti gbé nǹkan dábò ọ̀nà kí wọ́n lè máa dá mọ́tò dúró láti yẹ̀ wọ́n wò. ṣùgbọ́n èwo lọ́kàn ọlọ́pàá Oǹdó nínú ohun tí ọlọ́pàá ilé Ifẹ̀ ń ṣe? kóńkó jábélé kálukú ń ṣe tiẹ̀, iṣẹ́ tiwọn ni wọ́n ń ṣe, tòun náà ló ń sì ń bá lọ sí Ìbàdàn. kọ́mọ tó fa rògbòdìyàn náà kò sì bìkítà. kó tó dé gbọ̀ngàn ó rántí pé onímọ́tò kan tán oúnjẹ lọ́sẹ̀ tó kọjá, òun mú ó ní kó ń jọ̀wọ́. ó ṣèlérí pé òun ò mú owó bọ̀ lọ́dọ̀ òun lóǹdó níjọ́ kejì. láti ọjọ́ náà òun ò rí mọ́ ní Fìdítì ni òun mọ̀ pé ó ń gbé. ó ronú pé àǹfààní kan náà tí òun lè ní láti àárín Fìdítì nìyí. òun ó sì purọ́ pé ìdádúró àwọn ọlọ́pàá ní Ifẹ̀ ló jẹ́ kóun pẹ́ bóun bá pẹ́ débi tí kóun tó dé Ìbàdàn. ó sì ṣeéṣe kóun má pẹ́ bóun bá tètè rí ní Fìdítì. nítorí náà bó ti dé ìyànà gbọ̀ngàn lọ́yà sí gbọ̀ngàn. ìdádúró àwọn ọlọ́pàá tó ń pọ̀ sí i nítorí pé wọ́n yẹ mọ́tò náà wò bí wọ́n ti ń yẹ ti àwọn yòókù wò. irọ́ òun ó fi túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ dáadáa ni. ìgbà tóun bá dé Ìbàdàn kò tiẹ̀ sí ìgbà tóun ò wá lè dé Ìbàdàn mọ́ bí nǹkan ti ń lọ yìí. ó ẹsẹ̀ kọjá gbọ̀ngàn ìgbà tó kíyèsí mọ́tò méjì níwájú rẹ̀. mọ́tò ayọ́kẹ́lẹ́ ni méjèèjì, ọ̀kan dúdú ọ̀kan pupa. tẹ̀yìn ló dúdú tíwájú ló pupa. wọ́n ń tẹ̀lé ara wọn lọ. lójijì ni èyí dúdú tó wà nítòsí òun bẹ̀rẹ̀ sí sáré kíkankíkan. èyí sí kí ló ń lé? ta ló ń lé? ó sì jẹ́ pé lójijì ló bẹ̀rẹ̀ sí sáré. àbí nígbà tó rí mọ́tò òun ló bẹ̀rẹ̀ sí sáré? àbí arúfin ni kò fẹ́ kí mọ́tò ọlọ́pàá ó bá òun? àbí òun tún lè rí ọbẹ̀ Fálàní? ìrìn òun ò ní mọ̀ dára o. Kọ́bùrì Ìṣọ̀lá náà tẹsẹ̀ mọ́ mọ́tò ọlọ́pàá. mọ́tò náà sì fò síwájú. bó ti yí kọ́nà kan wájú ó rí i pé mọ́tò pupa nìkan ló wà níwájú òun ò rí dúdú mọ́. ǹbọ̀ ni dúdú gbà? àbí mọ́tò àmọ́ déédéé pòórá bẹ́ẹ̀. ó túbọ̀ tẹra mọ́ aré sísá. ó sì rìn tó ẹgbẹ̀rin ebè kó tó lè bá mọ́tò pupa. ìgbà tó bá ọ̀yàálẹ̀ ó juwọ́ sí i pé kó dúró. mọ́mọ́ dúró játíọ́ jẹ́ ń dúró. sọ́bìrì kọ̀mọ̀wárì tí ẹ̀ ló ń bá lọ. awakọ̀ ló ń wá bọ̀. awakọ̀ ló ń wá bọ̀. játíọ́ dá mọ́tò dúró. ọlọ́pàá jáde nínú mọ́tò rẹ̀. ẹjọ́ mọ́tò dúdú kan báyìí tó ń tẹ̀lé ńlá ti wò ìbò ló gbà lórí. mọ́tò wo? èmi ò mọ̀ kíyèsí mọ́tò kankan o. ọ̀rọ̀ tá à ń sọ ọ̀jẹ́ àwẹ̀yìn rárá. bóyá ìyànà tó rẹ̀ yẹn ló ti yà. kí Ìṣọ̀lá ó tó sọ eléyìí tán ó ti padà wẹ́nu mọ́tò rẹ̀ lọ. ó yí mọ́tò padà ó sì ti falẹ̀ ya kíákíá sọ́nà Ìwó padà. ń sọ fún ọ bí n ò bá lọ dúró ńkọ́. labalábá làwọn ọlọ́pàá ń wá. bóyá wọ́n ti mọ nǹkan tó ṣe ní gbọ̀ngàn wọ́n sì ti bẹ̀rẹ̀ sí lé. ìyànà ìyẹn ló ti yà lóòótọ́. kò sì ní pẹ́ tí yóò fi tún jáde. yálà gbà tó bá rí i pé ọlọ́pàá yé kò lé òun pé lílọ ló ń lọ ní tirẹ̀, tàbí nígbà tó bá mọ̀ dájú pé òun ló ń lé bọ̀. bó bá rí ọkọ̀ ọlọ́pàá tó padà sẹ́yìn yóò mọ̀ wípé òun ló ń wá kiri, yóò sì sáré jáde yóò mọ̀ bọ̀ lọ́nà ìyẹn ni. bí ó bá rí ọkọ̀ ọlọ́pàá ní ìpadà bí bá ń bọ̀ yóò mọ̀ rọra bọ̀ ni bí ẹni pé sínà fi àṣẹ sẹ́nu ni. ó fẹ́rẹ̀ mọ́ ti ìdákẹ́ tí mọ́tò Àlàbá fi yọ. bí ó ti rí mọ́tò Àlàbá ló fi mọ́tò tiẹ̀ dábò ọ̀nà kí Àlàbá ó tó rí ó ti súnmọ́ púpọ̀ jù.
bẹ́ẹ̀ sì ni arégidi ló ń sábọ̀. Àlàbá tẹ bírèkì ọkọ̀ sì yán mú mọ́ ọ lọ́wọ́ ó yà bàrà sí ẹ̀gbẹ́ títì. Kí mọ́tò tó bẹ̀rẹ̀ sí í jó káàkiri, Àlàbá ti fò jáde nù rẹ̀, ó ti kó nù gbó, ó ti ń sá lọ. Sínàjá tí ó náà jáde nù mọ́tò rẹ̀, wọ́n sáré tẹ̀lé Àlàbá lọ nínú gbó. Sọ́bìrì ò jẹ́ kí eré ìje náà du òun, kò jẹ́ kó nu òun. Òun náà tún kán lùgbẹ́, ó ń sáré lé wọn. Àlàbá ń sáré lọ nínú ìgbẹ́ bí ẹni pé ọ̀nà wà níbẹ̀. Láìpẹ́ ọkàn àpáta pẹrẹsẹ kan tí ó tẹ ṣàlàlú wájú rẹ̀. Ó yà sórí àpáta yìí ó sì yọ̀bọ̀n. Ó fẹ́ mọ́ ìtì ìfà ìbọyọ tán tó fi pajúdà sẹ́yìn. Ó yìnbọn bí ẹni tó ti ń sùn tipẹ́. Ìbọn yìí sì bá Sọ́bìrì léjìká. Kò dájú pé ìbọn yìí ni ó pa á, ṣùgbọ́n bíbalẹ̀ tí ó balẹ̀ gidigidi lórí àpáta, àtàrí rẹ̀ fọ́ yángayánga ni. Pẹ̀lú òfìfo àtàrí, ó ń yí gbére ńlẹ̀ fún ìgbà pípẹ́. Àgbàrá ẹ̀jẹ̀ ń ṣe bàlà lórí àpáta yìí. Gìjà ní sínàfò lórí Sọ́bìrì pẹ̀lú ìyàlẹ́nu tí ó kọjá àlà. Díẹ̀ ló kù kí òkú Sọ́bìrì ó kó o lẹ́pa, kó o náà ó tún nalẹ̀ tágbára kó tètè fa ìbọn tiẹ̀ náà yọ. Ó sì yín sí Àlàbá, ṣùgbọ́n ìbọn náà ò bá nǹkan kan àfi àpáta tó bà níwájú tí ó sì tún fò sọnù. Òkò àbínú sọ kì í ba ewúrẹ́. Koowéè kan bẹ̀rẹ̀ sí ké, Àlàbá sì gbọ́. Koowéè tí ń ké lọ́sàn-án, yọ́ ha tàbí ò ní ha, yọ́ sẹ̀ tàbí ò ní sẹ̀. Ọgọ́dìrán kiri nínú igbó kò rí ẹran pa. Ilẹ̀ ti ta ti pẹ́, ọ̀sán ò sì ní pẹ́ pọ́n. Arére tó padà lọ kó ń lọ wá iṣẹ́ mìíràn ṣe. Dandan kínní kan lè yàn sáfìjì yẹn lọ́sàn-án òní. Ọdẹ tó ń kì í jẹran àná ó ṣe wọ̀, bó ṣe ọ̀kẹ́rẹ́, bó ṣe ọ̀fàfà, bó ṣe àṣe. Ó ṣàyẹ kí ọ̀kan ṣe ọ̀kan, kéèyàn rí nǹkan fèrègì tẹ̀. Bẹ́ẹ̀ kì í bá ṣe ìgbà tí ẹ̀yìn láàró bẹ̀rẹ̀ wákíwà. Ó lè fúnra rẹ̀ lé ẹ mọ́ kó dápa, tí ó sì gbé wá sí Arére fún òun, tàbí kó sì mọ fẹsẹ̀ wálẹ̀ kó òun ó fi lè mọ ibi tí òkété wà. Ẹ̀yìn láàró fúnra rẹ̀ a máa dá ehoro pa lákòókò gbà kan kó tó dìdàkudà, ṣùgbọ́n ó ti bẹ̀rẹ̀ wákíwà. Bó bá pé ku kò tún jẹ́ gbé wá sí Arére mọ́. Ohun tẹ́ ènìyàn fi mọ̀ ni pé nígbà tó bá ń fi ahọ́n tí ń fi ahọ́n rẹ̀ pọ́n ètè lábẹ́rẹ́bẹ́rẹ́ bíi mọ́nàmọ́ná tí ń yọ̀rù, olúwa rẹ̀ ó mọ̀ wípé ẹ̀yìn láàró ti rí nǹkan pa jẹnu. Ẹnu lọ́lọ́ yìí ẹ̀yìn láàró ti wá gbé ẹbọ rẹ̀ kọjá mọ́sálásì. Ọ̀jẹ̀ rẹ̀ ti ga kọjá sẹ̀ríà. Ẹ̀yìn láàró ti ń lé adìẹ aládìẹ pa jẹ. Ọjọ́ wo ní baálé abá pé òun ọmọ fojú sí ẹ̀yìn láàró lára, pé ǹjẹ́ kan ya dìbò lógé bọ̀ báyìí. Ó ní ẹ̀yìn láàró ń lé àwọn ọmọ kéékèèké kiri, ṣùgbọ́n ohun Ògúndìran ò tí ì rí bẹ́ẹ̀. Ọjọ́ tó ń bá rí bẹ́ẹ̀ lòun ò fi bọ̀gún. Irú ajá wo ni a kì í fi bọ̀gún? Ńgbà tí ẹ̀yìn láàró bá fi sọ̀rọ̀ ní orúkọ tí kì í ṣe tóun, pé bẹ́ẹ̀ lòun ọ̀bẹ sì di Ògún. Ògúndìran di orí àpáta pẹrẹsẹ ọ̀nà odò. Ó ṣàkíyèsí pé ẹ̀yìn láàró ń fẹsẹ̀ wálẹ̀. Ògúndìran rọra pẹ́ mọ́ lára kùkùté kan ó lúgọ. Bí ajá bá ti lé ẹran náà bọ́ síta lòun ó lè pa, àfi kéèyàn ó sì sáré gbà á lẹ́nu ẹ̀ kó má bàa fi eyín kún bàjẹ́. Èèyàn bọ́ bá ṣe ẹ̀yìn láàró ló lè pa. Ó lè bẹ́bẹ́ máa ra kùkùté yìí ó ń sọ ẹ̀yìn láàró. Àfi ẹsẹ̀ gìrìgìrì tó ń gbọ́, àfi pàù ìbọn. Àwọn wo ló ń dágbéra báyìí? Wọ́n ń ṣe jẹ́lẹ́pà ni àbí ìpa ọdẹ ni wọ́n ń sí? Wọn ò sáà lè wá sórí àpáta wá mọ́ bọ̀gún. Ẹran lásán kọ́ làwọn eléyìí ń pa o. Ìbọn òyìnbó ni wọ́n ń lò, kì í ṣe ìbọn àfẹ̀tùkì. Ọdẹ tí ń pẹran ò lè máa yìnbọn dànù lásán báyìí. Kò sì ní í ṣe ìbọn tí yóò máa dún táà léraléra, bí ẹni pé wọn kì í tún kì kí wọn tó tún yìn láìpẹ́. Orí géńdé méjì tí ń sáré bọ̀ lọ́nà ẹsẹ̀ ògbèjì kan báyìí tí àwọn alájàpá ń gbà látijọ́. Bí wọ́n bá ń ti kíyèsẹ́ni lọ sí ọjà ọmọ ọba, ó rí pé àwọn wọ̀nyí ní ń tàbọn, àjẹ́ pé àwọn sọ́jà ní ń dánra wò. Wọ́n sì kọ́kọ́ dáyà já òun. Ǹjẹ́ ọlọ́pàá kankan ló lé wọn bọ̀ yìí? Wọ́n yìnbọn gidi lura wọn ní òye nítorí ìkúnlẹ̀ abiyamọ. Kẹ́sì mọ́ sí ara yín bíi búgan. Ẹ̀yin sọ́jà wọ̀nyí kẹ́ ẹ mọ́ para yín dànù, kẹ́ ẹ mọ́ sara yín ṣekúṣe báyìí nítorí Ọlọ́run, nítorí ìkúnlẹ̀ abiyamọ. Àbẹ́rẹ́sì ni wọ́n ń ṣe, àbí wọ́n ń pidán ni, àbí wọ́n ń kọ́ sí ogun jíjà ni, àbí ẹ̀tù lásán ni wọ́n fi ń yìnbọn síra wọn. Kò sọ́ta ń bẹ̀, èwo lọ́kàn níbẹ̀. Ṣùgbọ́n ojú ọ̀sá lè rí ìran kọ́ má wò
orí Ṣínà ṣùgbọ́n kò mẹ́rin tí í ṣe Ṣínà yìnbọn wọ rẹ̀ àfi tààrà tí ìbọn ń bọ̀ lọ́dọ̀ Ògúndìran ọta ìbọn bá Ògúndìran ní igbá àyà eré ni àwàdà ni ilẹ̀ pe Ògúndìran àfi bámù lórí àpáta kò tí ì balẹ̀ tán tó fi kú Ògúndìran wá ohun tí yóò jẹ lọ ó sì pàdé ohun tó jẹ́ ó rìn lọ́jọ́ tí ebi ń pọ̀nà ẹ̀yìn láàrò pa ìsà tó ń fi mú fìtì ó gbiná jẹ ó wá ẹsẹ̀ ya dìgbòlugi gan báyìí ọ̀dọ̀ Àlàbá ló ń fò bọ̀ ló forí lé ó fẹ́ fò mọ́ kó fà á ya pẹ́rẹpẹ́rẹ kó mọ́ ya jẹ ńgbà tí Kọ́bùrì Ìṣọ̀lá rìn sẹ́yìn díẹ̀ tí ò kó fèrè mọ́tò dúdú ọ̀hún ó tún padà sọ́nà Ọ̀yọ́ ó ń tiraka tó lórí ọ̀rọ̀ tí kọ̀ọ̀kan òun iṣẹ́ tí wọ́n rán òun pátì òun bá tòun lọ òun tó wá rí òmíràn tí kì í tilẹ̀ sí ara ìkíní kejì ibi abáfiyọ̀ sí ní somi sí kó ń wọ́yà máa lọ kò tí ì rìn pẹ́ tó fi bá mọ́tò pupa níbi tó ti dábò ọ̀nà tí mọ́tò dúdú ẹ̀ kan sì wò ó dànù sínú ìgbẹ́lẹ́bà títì níbi tó gbé forí sọ bèbè títì Ìṣọ̀lá débẹ̀ ó dúró ó sọ̀kalẹ̀ nínú mọ́tò rẹ̀ ó dá ìdí mọ́tò yìí kò sì rí èèyàn kankan ọ̀nà dá paropáro ńwájú lẹ́yìn àfi bó sì ti bẹ̀rẹ̀ sí ní gbọ́ táà nínú ìgbẹ́ kò ní ìbọn lọ́wọ́ ṣùgbọ́n kóńdó wà lára rẹ̀ ó tú kóńdó náà kúrò lára àmùrè ó sáré bọ́nu gbó yìí ó sì ń tọ ipa àwọn tí ń sáré lọ níwájú ǹjẹ́ òun ó lè tètè bá wọn báyìí ó sáré pé ọ̀nà gbòòrò kan báyìí tí ó ti fẹ́ parẹ́ tán ni wọ́n gbà lọ òun náà di orí àpáta ṣalalu nínú ìgbẹ́ yìí ó sì rí àwọn tí ń ṣera wọn léṣe ó sọ kóńdó ọwọ́ rẹ̀ fìrìrì síwájú kóńdó sì ń jó ran lọ sọ́dọ̀ àwọn ẹhànnà tí ń para wọn kóńdó kó sí àárín ẹsẹ̀ Àlàbá ó rí Àlàbá rẹ̀ pa Àlàbá sì wó sílẹ̀ kòbìtà ó dún bí ìgbà tí wọ́n bá da ẹrù igi lulẹ̀ àkókò tí ẹ̀yìn láàrò ń lóṣù àti fò má Àlàbá ni Àlàbá dàwó bí igi gbígbẹ nínú ẹ̀fúùfù yìí ọkàn ẹ̀yìn láàrò pòròrò ó sì kóra ró lójijì ọmọ tó ń wó ṣe rírí tó rí Kọ́bùrì Ìṣọ̀lá tó ń sáré bọ̀ bàrà lọ́ọ̀yà kúrò lọ́dọ̀ Àlàbá tó dojú kọ Kọ́bùrì Ìṣọ̀lá dúró sí ṣùgbọ́n sínú ìjà tí ó ti rí Ìṣọ̀lá rí jìnnà ìjà tí ó tó dojú ìbọn kọ òun bẹ́ẹ̀ sì ni òun ò ní ohun ìjà kankan lọ́wọ́ mọ́ ìjà tí ó yìnbọn ọwọ́ rẹ̀ sí Ìṣọ̀lá fò sánlẹ̀ lógèdèǹgbé ó ń yanu pàgà ó ń panú dé kó ó ń ta wàì nílẹ̀ bí akọ arápá ńbẹ̀ ló sì gbà lọ sọ́run alákejì Àlàbá ti ṣe kàbìkàbì dìde ó tún sáré lọ ẹ̀yìn láàrú ọmọ tóun ìbáṣe mọ́ ó dàbí ẹni pé kì í fẹ́ dojúkọ ẹni tó bá dùbúlẹ̀ ẹni tó bá wà lóòró tàbí ẹni tí ń sáré lọ lọ́fẹ́ lé ó padà lẹ́yìn Ìṣọ̀lá ó tún gbá ó fi lé Àlàbá ìgbà tó dé ọ̀dọ̀ Àlàbá ló tó wá jẹ́wọ́ gan bóun ó ti kú òní ajá lásán òun ti dídí gbológi ó fò má Àlàbá níkùn ó sọgbá nídìí Àlàbá àkókò yìí gan níjà tí ó yìnbọn ọwọ́ rẹ̀ sí Ìṣọ̀lá bó ti wá ṣe pé àkókò yìí gan ni Àlàbá tó yìnbọn ọwọ́ rẹ̀ Ọlọ́run ló yé o ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi lọ́jọ́ ṣẹlẹ̀ pọ̀ nígbà kan ṣoṣo náà bí idán àsánmọ́wò ìbọn Àlàbá bá Játíọ́ ní gbáyà Játíọ́ sì yé lulẹ̀ ṣùgbọ́n ajá tó fò má Àlàbá ni ìbọn Játíọ́ bà kò bá Àlàbá fúnra rẹ̀ kí ìbọn tó bá ẹ̀yìn láàrò ti fò má ó ti fọ awọ ikùn Àlàbá ya bí àkísà aṣọ ó sì ti fi eyín kọ́ ìfun Àlàbá ó fa ìfun náà jáde jọlọjọlọ jíjẹ ni ìbámu jẹ ìfun náà lẹ́nu ṣàmùṣàmù ṣùgbọ́n oró ìbọn ti mú ó sì balẹ̀ lókùú òkú ti wá sùn sílẹ̀ dílọ́dílọ́ Kọ́bùrì Ìṣọ̀lá ọlọ́pàá ti ń lọ jẹ́jẹ́ rẹ̀ tó rin àrìnfẹsẹ̀ sí sínà Játíọ́ fọlọ́nsọ́sọ́bìrì Ògúndìran tí ọmọ gangan tí ọmọ ọwọ́ tí ọmọ ẹsẹ̀ àjọ ọdẹ ẹ̀yìn láàrò tọ́ya dìgbò lóge nítorí ọ̀ràn mẹ́rin ìrè tó ṣẹlẹ̀ lójú rẹ̀ láìrò tẹ́lẹ̀ Àlàbá rí lulẹ̀ wì láti orí aré ìbọn ọwọ́ rẹ̀ bọ́ sọnù lọ́wọ́ rẹ̀ ìfun rẹ̀ ṣe jọlọjọlọ ńlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan ó gbìyànjú ó tiraka láti kó ìfun yìí padà sínú awọ ikùn ṣùgbọ́n bí ó ti fọwọ́ kan ìfun rẹ̀ lọ́tà ṣàì tí èébèsè bẹ̀rẹ̀ sí lé ó fi ìfun sílẹ̀ bí ẹni tí ọ̀bẹ mímú jó lọ́wọ́ tó tètè sọnù èsì ń họ jẹ họ̀ì káàkiri ó sì mọ̀ pé ikú ń bọ̀ ó mọ̀ pé gbogbo àwọn yòókù ló ti kú pátápátá orí tí ajá náà kú
orí bàbá ọdẹ tóun náà kú kò mẹ́ni tí í ṣe. ògbẹ́ bẹ̀rẹ̀ sí gbẹ́ wéréwéré kò mọ̀ pé ẹ̀jẹ̀ tí ń dà lára òun ló fa òrùngbẹ. kò tiẹ̀ mọ̀ pé ẹ̀jẹ̀ kankan dà lára òun. ètò ẹnu rẹ̀ ti yí bí ìkúnmọ́ onífẹ̀kẹ̀fẹ̀kẹ̀ ọ̀hún àfun láti tú kẹlẹ̀ǹbẹ̀ ṣùgbọ́n kò lè tú. ọ̀pájúdé ara ń rìn wìnìwìnì ọ̀yájú ó yiri sẹ́gbẹ̀ẹ́ ó sì rí i pé àárín náà gún ló ń dòbólẹ̀ sí. wọ́n ń ta kínníkínní bíi bíà tí èèyàn bá ẹ̀sẹ̀ bù sínú ife bẹ́ẹ̀ ni wọ́n ń fò sí i lójú nímú létí àti lójú egbò eegun rẹ̀ bí wọ́n ti ń ṣe wíléwílé ńlẹ̀. àwọn ni àwọn eléyìí kì í sáré ẹran ṣébè ìyá ńlá bá gbérin sánlẹ̀ kéékèèké a máa gorí ẹni náà ni. ó gbójú sókè ó ń wojú ọ̀run ẹyẹ ẹgún kan ń fò lókè ó ń rá bàbà ẹyẹ ẹgún lókè iná ẹgún ń sàlẹ̀ lórí àlàbá yìí nìkan kò rántí mọ́ pé òun nìkan kọ́ ǹjọ́ òun ò ní kígbe sókè báyìí ṣùgbọ́n bóun tilẹ̀ ké kò sí ẹyẹ nítòsí tí yóò dá òun lóhùn ká tó sọ pé tí yóò ràn òun lọ́wọ́. òun nìkan láàrin igbó kìjikìji lórí àpáta òtún pàjúdé ẹyẹ ẹgún yìí ti wá bà sílẹ̀ nítòsí àlàbá ó ta gíẹ́ síwájú ó dúró ó ń wò réré ọkàn ẹgún yìí balẹ̀ ẹbọ ló kúnlẹ̀ rẹpẹtẹ yìí o àṣepọ̀ nílẹ̀ olùjẹ ní òsì ẹgún yìí rí àkàlàmọ̀gbò kan tí ń ṣe bàgẹ̀bàgẹ̀ bọ̀ lọ́dún kérélé sì tún wá ọjàre ó sọ̀jìká ara ọ̀tá bí àwọn tilẹ̀ pé ẹgbẹ̀rún mélòó làwọn jẹ nínú ẹbọ rẹpẹtẹ tó wà nílẹ̀ yìí àkàlàmọ̀gbò yìí ṣe bàgẹ̀bàgẹ̀ ó balẹ̀ ojú ìjọ ń pé ṣùgbọ́n àwòdì kan tún rá bàbà lókè eégún eré ó sì mọ̀ pé bẹbẹ kú ẹ̀bẹ̀ ibẹ̀ náà ló ń bọ̀ eégún yìí tún sọ̀jìká kó máa bọ̀ ẹyẹ mìíràn tó bá tún fẹ́ kó náà ó máa bọ̀ ẹranko mìíràn pẹ̀lú kí gbogbo wọn máa bọ̀ ìjẹ tọ́tẹ́rẹrẹ kalẹ̀ yìí kì í ṣe oúnjẹ nìkan ṣoṣo eégún yìí yan kiri ara àlàbá ó ń sọ̀jìká ṣùgbọ́n wọn kì í ṣe jẹ bí wọn bá ti kú tán nìkan ni ohun tó fa ìdádúró díẹ̀ ìṣèyàn ni o ìṣẹranko ni o àfi bí wọn bá kú tán ó súnmọ́ àlàbá ó wo ìfun rẹ̀ tó ṣe jálajàlá ńlẹ̀ ó ń wọ gángan ibi tó ń ti lè sá jẹ kó ń fi wọ́ jáde a kì í mọ̀ ó lè ti kú tán lọ́hùn eégún ìrònú lọ kánrin ó ń sùn ẹ̀ẹ̀kan náà lọ́sà ìfun yìí jẹ sàkà bó ti ń sá jẹ ní àwòdì tó ń rá bàbà lókè náà pokuru mọ́ ìfun kan náà yìí tí ó náà sì sá jẹ ẹnu àwọn méjèèjì pàdé lórí ìfun àlàbá nígbà kan náà àlàbá kébò sí lábàdì ó ṣe wàràwàrà ńlẹ̀ ó tún ṣàṣà ó tara ṣàṣà bẹ́ẹ̀ ni pé yóò dìde ńlẹ̀ ṣùgbọ́n kò lè dìde ó dùbúlẹ̀ síbẹ̀ ó tún pajúdé ẹnu ya eégún yìí ó gbé ẹsẹ̀ méjì sẹ́yìn àṣé ọkùnrin yìí ò tí ì kú tán ó tún tọkọ́sọ́ sẹ́yìn àní wọn kì í sí jẹ bí wọn bá tí ì kú tán wọn kọ́kọ́ máa jàrà pánlẹ̀ bóyá ọwọ́ wọn á máa wá róró bó bá gàdà bó bù gàdà ẹsẹ̀ wọn á máa gbọ̀n rìrì àwòdì ní tirẹ̀ ò dúró ronú bó ti pakuru balẹ̀ náà ló pakuru fò lọ fẹ́gbè ó ti ń ṣe fíofío lókè àkàlàmọ̀gbò tí ò súnmọ́ ibẹ̀ tẹ́lẹ̀ ti tún rìn sẹ́yìn sí igun wò yíká kò rí àkàlàmọ̀gbò mọ́ ó ti ṣe bàgẹ̀bàgẹ̀ lọ́n tiẹ̀ igun dúró síbẹ̀ ní tiẹ̀ ẹ̀yin onísùúrù lọ́lọ́run wà ibo sì ló ń kánjú lọ kí ló ń kánjú lọ sí àmọ́ pẹ́ kí wọ́n tó kú tán ní tòótọ́ nígbà mìíràn ṣùgbọ́n bó ti wá wù kọ́pẹ́ tó ibi kíkú náà ni wọ́n parí rẹ̀ sí o àtẹranko àtèèyàn wọ́n gbọ́dọ̀ jàporó díẹ̀ kí wọ́n tó já wà sílẹ̀ àṣà tálàǹgbá kan bọ́ sílẹ̀ láìpẹ́ àti àkàlàmọ̀gbò àti àwòdì ẹ̀kan tó padà dé lọ́kọ̀ọ̀kan wọ́n wá di mẹ́rin ńbẹ̀ wọ́n ń dúró de ẹbọ ìgúnsọ̀jìká kíkálukú fọwọ́ mú ọ̀kan o kíkálukú ó sì dúró níbi tirẹ̀ ẹnikẹ́ni ò gbọ́dọ̀ tá fẹ́lẹ́fẹ́lẹ́ dé ọ̀dọ̀ tóun o tó ń yí tó ń ní ọyẹ apá gẹ̀rẹ̀ bí ẹni ń ka apá agbádá sókè ó tún súnmọ́ àlàbá kí ó tún dán wò bóyá ó ti wá kú tán báyìí. àwọn ẹyẹ yòókù náà kò bá di ipò aṣíwájú tàbí ayé atọ́bẹ̀wò ó tún sá àlàbá ní fún jẹ́sàkà àlàbá fẹ́ kígbe ṣùgbọ́n egbe ò ṣeé ké ó fẹ́ jà pìtìpìtì ṣùgbọ́n kò lè jà pìtìpìtì
ọ̀rá gbé apá kan sókè bí aláìgbé ó sì tún gbé e kalẹ̀ láì fọhùn. ọ̀rẹ́ láti inú wá, ọ̀rẹ́ désàlẹ̀ ọkàn. síbẹ̀síbẹ̀ ó rìn sẹ́yìn díẹ̀ fún ìṣọ́ra kankan ò sí, bíi kí ènìyàn máa kọjá àyè kọ́mọ ìgbà tí àkàlàmọ̀gbó sí kò lọ́dọ̀ òun tó sì bọ́ sọ́dọ̀ játíọ́. ó ti ń sa ojú játíọ́ jẹ lọ́hùn-ún. kí kálukú ṣòwò tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ sẹ́ẹ̀. igun tún súnmọ́ ọ̀dọ̀ àlàbá ọ̀sọ̀kan gírí. ó rí ìfun nílẹ̀ ó wò ó sùnsùn ṣàkà. àlàbá mọ̀ pé nǹkan kan òun lára ṣùgbọ́n kò tiẹ̀ mọ̀ bí tó ti kan òun. kò mọ̀ pé ìfun òun nígun ń sá jẹ. àlàbá ti fẹ́ lọ kúrò níbẹ̀ tán pátápátá. gbóńdókó ara rẹ̀ ló wà nílẹ̀, òrùfọ ara lásán. ènìyàn rọ́kú ní tòótọ́ ṣùgbọ́n bẹ̀bẹ̀ kú ẹ̀bẹ̀ ibẹ̀ náà ló ń bọ̀. igun wá fi ìfun sílẹ̀. ọdún ẹ̀dọ̀ wò ọ̀sá jẹ. àlàbá òmìnira ó tún tọ́ ewé wò. ó ń yẹra fún òróǹro. bó ti ń tọ́ àlàbá wò kiri gbogbo ara yìí ló ń wo àwọn ẹyẹ yòókù. àkàlàmọ̀gbó ń ti orí òkú dé orí òkú. ó ń yọ wọn lójú jẹ lọ́kọ̀ọ̀kan. kò yọ ti ajá gan jẹ sílẹ̀, kò dá ojú ajá sí. àyọpọ̀ lọ́yọ gbogbo wọn jẹ fókífókífókí. aṣọ pàkà agbéèmì àṣàǹsà àlàbá jẹ lápá. àwòdì ń sọsọjú sí i lẹ́sẹ̀. àkàlàmọ̀gbò ọ̀dẹ̀yìn ó sì yọ ojú rẹ̀ jẹ. ọ̀ṣọ́ pàkà gbémi. ṣebí irú àsìkò yìí ló yẹ kí Koowéè ọmọ ké lákọlákọ kòké kóké kéké kí ohun rẹ̀ ó fi há kó pariwo kó mọ̀sẹ̀ kó mọ̀ ha kóhun alára yí bọ́ sílẹ̀ lórí igi. àfi bí Koowéè kankan ò ti wá ké mọ́ yìí o. èyí tó ń ké tẹ́rẹ̀ ti sá, kò sẹ́ni tó mọ̀gbà tó fò lọ. bí Koowéè tilẹ̀ wá ń ké, ṣebí ẹni tó bá ń bẹ nítòsí ló lè gbọ́. ńgbà tí ò wá sí ẹyẹ nítòsí, ta ló wá lè mọ̀ pé gángan sọ? kò sẹ́ni tó lè dúró. àfòkè àfigbó, èyí tó bá sì wá kọjá sìríà, èyí ọ̀hà sì wá kọjá sìríà, àbí o. nítorí Ọlọ́run, báyìí la parí orí kẹtàlélógún Àtótó Arére látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé bàbá wa olóògbé Ọládẹ̀jọ Òkédèjì kọ́lọ́hún ọdẹlẹ̀ fẹ́yàn rí. ẹ má gbàgbé láti subscribe sí channel yìí Ẹwà Èdè Yorùbá TV. bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. bó bá sì jẹ́ lórí Telegram +1 937 969 0257 +1 937 969 0257. èdè àti àṣà Yorùbá ò ní parun, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. àjò wa ṣe o.